èèyàn mi ẹ wò ó lágbára gidi gan ni ẹ wò ó mo fẹ́ kí wá lọ gbọ́ ohun tí Ọmọlúkà sọ. In fact wọ́n bínú tán gidi ni lórí àwọn tó ń san yámayàmá lórí ọ̀rọ̀ Yorùbá Nation pé ẹgbà kan àwo kan kíní kan. Ọmọlúkà bínú tán mo ní ó tiẹ̀ ti da bẹ́ẹ̀ Ọmọlúkà ṣe kí wọ́n fẹ́ yọ ẹ̀ṣẹ́ ni. Ẹ wò ó kó má jẹ́ pé mi nìkan ni màá gbọ́ ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́ ohun tí Ọmọlúkà sọ lórí àwọn ọ̀bàyéjẹ́ bẹ́ẹ̀ ni tán sọ pé ẹgbà kan àwo kan ó ti yé yín mẹ́yẹn ẹ jẹ́ ká jọ wá lọ gbọ́. Kò sí kankan tó special nínú June 12. Ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n pera wọn ní adarí wa, ìdílé Abíọ́lá tí ọ̀rọ̀ June 12 kàn gbọ̀ngbọ̀ngbọ̀n, ìdílé yẹn mo ń béèrè, mo dẹ̀ ń challenge gbogbo àwọn tó ń wo fídíò wa lọ́wọ́lọ́wọ́ pé kí ni impact wọn, kí ni ipa tí ìdílé yẹn ń kó nínú bí ìran Yorùbá ṣe fẹ́ bọ́ nínú oko ẹrú. Kàkà kí wọ́n sá eré bí Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú, bá ṣe máa bọ́ nínú ìgbèkùn, eré àǹfààní táwọn lè jẹ lára Nàìjíríà òun ni wọ́n wá. Ìyí tó dẹ̀ wà ńlẹ̀ yìí, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi o. Bọ́lá mo kí yín ẹ káàbọ̀, mo kí Saheed Abíọ́lá ẹ káàbọ̀ sórí ètò, Olúbùnmi Sósànyà ẹ káàbọ̀, Lawan Sodiq àti Sheikh Rasaq Abọ́lọ́rẹ́ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò, Kazeem Ajíbóyè, Nana Aisha, gbogbo yín ni mo kí ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń darapọ̀ yín tẹ́ ń wò wá nínú TikTok ẹ ṣe kí ni ẹ máa bá wa like, ẹ máa tẹ̀, kẹ máa tẹ̀ ẹ máa bá wa like. Àtàndá agbára mi kọ́ Ọlọ́run ni ẹ káàbọ̀ sórí ètò, ẹ máa bá wa tẹ̀, ẹ máa bá wa like ẹ. Ẹ̀yin tẹ́ ń wò wá nínú Facebook náà ẹ bá wa share ẹ pín káwọn èèyàn lè wá kẹ́kọ̀ọ́ kan lè gbọ́, àti àwọn information tó bá yẹ ká fún wa léni ká lè tún fún wa sí, ẹ bá wa pín. Bákan náà ẹ̀yin tẹ́ ń wò wá nínú YouTube ẹ má ṣàlàyé fún wa ní comment tó dáa, ẹ comment kẹ́ share fáwọn èèyàn kan gbọ́ kí a lè mọ ibi tí a bá dé, ibo la dé dúró, ibo la wà, ibo la ń lọ, gbogbo ẹ̀ pápátá lè kẹ́ jẹ́ ká bára wa sọ. Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ, ìdílé MKO Abíọ́lá kí ni àǹfààní tí wọ́n ṣe fún ìran Yorùbá, kí ni kókó wọn fún wa. Wọ́n ní tọmọdé ò bá gbọ́ ìtàn abàrọ̀bá, àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn. Ní ìtàn sọ wípé Abíọ́lá wà lára àwọn tó dìtẹ̀ mọ́ MKO, tó dá MKO Abíọ́lá ò ní dé orí ìtẹ́, tó lábíọ́lá ò ní dé ipò. Nígbà tó dẹ̀ tó àsìkò òun náà contest, àwọn tó tún ju òun náà lọ lára àwọn tó tún jẹ́ Yorùbá náà ló tún dìde against Abíọ́lá pé kò ní débẹ̀, but àwọn tó jẹ́ major contender tó sọ pé kò jọ àwọn ọmọ Ìgbò, àwọn náà ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn Fúlàní wípé Abíọ́lá ò lè ṣe o. Nínú ìpàdé yẹn ni àwọn Fúlàní ti sọ fáwọn ọmọ Ìgbò pé kò ṣeé ṣe o, àwọn Yorùbá ò ní gbà o, báyìí ló ṣe rí o. Babangida ló sọ fún wọn lọ́jọ́ náà lọ́hùn. Babangida, Ibrahim Badamasi Babangida, òun ló sọ lọ́jọ́ náà lọ́hùn tó bá jẹ́ tàwọn ọmọ Yorùbá ẹ̀ fi ilẹ̀ fún wa, ọ̀rọ̀ wọn ò lé, owó ló jẹ, a máa fún wọn lówó. Àfi Sultan of Sokoto ìgbà yẹn ló ti ṣe pàdé yẹn. Àfi ọba Sokoto ni wọ́n ti ṣe ìpàdé tá a sọ yìí. King Atia, God bless you, thank you, you are welcome. Nínú ààfin yẹn náà ti conclude, tán ti jọ pinnu pé òkè kí ni ká wá ṣe. Babangida sọ fún ní ẹ̀fọ́ àwọn ọmọ Yorùbá lẹ̀, ọ̀rọ̀ wọn ò lé, amọ̀ntà lè ṣe lé wọn lórí. Ibẹ̀ náà ti conclude pé ẹ jẹ́ ká mú àwọn ọmọ Yorùbá kan mọ́ra. Lára àwọn ọmọ Yorùbá yẹn wọ́n píkì wọn pé ó yá, wọ́n dẹ̀ fún wọn lówó. Ọba wà lára wọn, àwọn ọba nínú wọn ti sùn tó ti kú sí yìí o, wọ́n gbowó lórí ọ̀rọ̀ MKO Abíọ́lá. Èmi sọ ilé ìkẹ́ bá lè mọ̀ pé Yorùbá gan fúnra ra ẹ̀ ọ̀tá la jẹ́ fúnra wa. Abíọ́lá jọ̀tá fáwọ́lọ́wọ́, ó wà lára àwọn tó dìde ogun fáwọ́lọ́wọ́ ò ní débẹ̀. Òun náà contest, Yorùbá mi tún dìde ogun, ó tún dìde ọ̀tá sí. Ṣé wá rí ibi tí mò ń lọ ni wípé Abíọ́lá wọ́n di ìbò yẹn, it is obvious sí gbogbo àgbáńlá ayé
ìbò wọ́n sọ wípé the best ìbò tí wọ́n sì dìrí ní Nàìjíríà nìyẹn. Wọ́n di ìbò yẹn, Abíọ́lá wọlé, wọ́n wọ́gi lé ìbò. Babangida tí ó sì sọ di ọ̀la pé òun ò mọ ìdí pàtó tó mú kó wọ́gi lé ìbò yẹn. O ò mọ nǹkan tó kàn wíṣì pé jẹ́ kí n ṣàwọ́gi lé torí pé àwọn tó ju ẹ́ tàbá àwọn tán jẹ́ wíṣù wọ́n sọ pé o gbọ́dọ̀ wọ́gi lé ìbò yẹn. Abíọ́lá ò gbọ́dọ̀ jọba, Abíọ́lá ò gbọ́dọ̀ rú. Ẹ̀san ló dẹ̀ ń ké, ẹ̀san. Ẹ̀san máa ké. Òun mo fi ń tẹnumọ́ fún ẹ, ìwọ tó ń wò mí, iṣẹ́ tó o bá ṣe nínú ìrìn àjò Yorùbá yìí wàá jèrè ẹ̀. Ẹ̀san á ké. Ìwọ tó jẹ́ pé ṣe ló wá o fẹ́ wá da ìrìn àjò náà rú, o fẹ́ bàjẹ́ ni, ẹ̀san á ké. Ó ké lórí àwọn kan lánàá, ẹ̀san yẹn máa ké lórí tiẹ̀ náà. Iṣẹ́ tó o bá ṣe wàá kéré ẹ̀. Èèyàn kan ò kì í gbin lákó lọ ká àgbàdo, èèyàn kan ò lè gbin iṣu kó lọ wú ẹ̀gẹ́ nídìí ẹ̀. Mi ò gbọ́ rí láyé. Èèyàn ò dẹ̀ kì í gbin kòkó kó lọ ká pọ́pọ̀. Ní tó o bá gbìn ló máa ká. Ẹ̀san á ké. Ẹ̀san ló ké lórí MKO. Tí Ọlọ́run bá pinnu, kò sẹ́ni tó lè yí padà. Ẹni tí Ọlọ́run bá pinnu ẹ̀ pé eléyìí ó máa dé ipò báyìí, kò sí tí ẹ̀dá alààyè lè ṣe. Táwọn ayé bá gba bí, Ọlọ́run á gbé gba ti bí. Tẹ́ ẹ̀ bá tiẹ̀ wá mọ̀ kankan, ṣé ẹ wá fi ọ̀rọ̀ Goodluck Jonathan ẹ wá fi ọ̀rọ̀ ẹ̀ ṣàpẹẹrẹ ni? Ẹ wá fi ọ̀rọ̀ Lucky Ayédatiwa Ondo State ẹ wá fi ọ̀rọ̀ ẹ̀ ṣàpẹẹrẹ ni? Kò tó àpẹẹrẹ ni. Lucky was nobody nígbà tán mú wá. Òótọ́ ó ti lè di appointment kankan mú rí, but appointment tó dì mú kí ni kókó appointment yẹn? Who knows him? Nobody. Wọ́n mú wá. Àwọn mú Lucky wá ní pé jẹ́ ká fi ṣe dígẹrẹ síbẹ̀. Ẹ mọ̀ ká sọ pé ẹ jẹ́ ká fi ṣe igbákígbá. Ọ̀gá mi kan ló máa ń sọ ní lẹ́yìn igbá kínní, igbákígbá ló kù. Igbákígbá ni wọ́n bìlífù kan fẹ́ fi Lucky ṣe. Ẹ pín program ẹ̀yin tẹ́ ń wò mí ní TikTok. Ẹ pín. Ẹ̀yin ti Facebook kudos gbogbo fún yín. Wọ́n fẹ́ fi Lucky ṣe igbákígbá, wọn ò mọ̀ pé Ọlọ́run ti pinnu. Ṣáájú káwọn tó pinnu, wọn mọ̀ pé Ọlọ́run ti pinnu. Ẹ̀san á ké lórí iṣẹ́ tó o bá gbélé ayé yìí ṣe. Lórí ìrìn àjò Yorùbá nation yìí tó o bá ṣe, ẹ̀san á ké wàá jèrè ẹ o. Màá jèrè tèmi o. Ẹni ẹlẹ́ni ò ní jẹṣẹ́ mi ń bẹ̀. Ní tí mo bá ṣe ni máa jèrè ẹ̀. Gẹ́gẹ́ bí ọkàn mi bó ṣe rí nínú ìrìn àjò náà. Wọ́n gbé Lucky wọ́n fi ṣe dígẹrẹ o. Wọn mọ̀ pé Ọlọ́run ti pinnu. Wọ́n wá rẹ́ndà Lucky Ayédatiwa, wọ́n rẹ́ndà useless. Wọn ò jẹ́ kó rí kankan ṣe, kò rí bídé, kò rọ̀hún lọ, kò rí ti. Wọ́n ṣáà ṣe títí. Nígbà tó àsìkò tó tọ́lọ́run sọ pé òun fẹ́ dé, Ọlọ́run gbọ́nu àrà. Ó mọ bó ṣe nǹkan ẹ̀, ó rọra mú. Wọ́n mú mi rántí òwe Yorùbá tó ní téyín ọmọ ẹran ò bá bàjẹ́, tọmọ ọdẹ ò lè dùn. Eyín àwọn kan Ọlọ́run wá mú Lucky, ó gbé dìde, ó sọ di gọ́vnà in a miraculous way. Mo máa ń sọ fáwọn èèyàn ìdáde tẹ́kí tí n bá rí Lucky tó bá dúró bí eléyìí máa sọ fún un. Lucky ò lè rí tíkẹ́ẹ̀tì gbà kán l'Akérédolú òkú. T'Akérédolú ò bá kú, kò síbi tó ti gbé tíkẹ́ẹ̀tì tó ti fẹ́ dọ́wọ́ Lucky. Kò sí ní line. Ṣùgbọ́n Ọlọ́run sí ní line. Ṣùgbọ́n Ọlọ́run sí ní line. Ṣùgbọ́n Ọlọ́run sí ní line. Ṣùgbọ́n Ọlọ́run. Ẹ má rò pé bóyá mò ń bínú sí wọn o. Ẹ má rò pé mò ń bínú s'Abíọ́lá. Mò ń sọ eléyìí ní kẹ́ bá lè mọ̀ pé kò sí ní tá a bá ṣe tá a ní kẹsẹ̀. Tinubu tó di president, it has been written pé ó máa jẹ́. Tó bá jẹ́ pé a ti kọ́ látọ̀run pé kò ní débẹ̀, tó bá kú tíntín ní báyìí kó díẹ̀, nǹkan kan ṣẹlẹ̀ ṣá tí òfin ní débẹ̀ ṣá.
ẹ̀yin ò rí gómìnà tó ti announce as gómìnà tó ti prepare fún swearing gómìnà Leon, ṣé Leon ló jà bí Lion ti Bayelsa, ṣé Bayelsa ni àbí Rivers State bí ìmọ̀ ilé tó jẹ́nu méjèèjì, tó ti ń ka speech yẹ ó ti ń ka speech, ó ti ń practice bó ṣe fẹ́ ṣe fellow Nigeria, fellow Bayelsa àbí fellow kìnnì kan, tó ti ń ka tó ti ó ti ń kà. Ibẹ̀ náà ti wá Mr. Man ò ṣe gómìnà mọ́, wọ́n ti gbà lọ́wọ́ ẹ o, ilé ẹjọ́ ti parí ọ̀rọ̀, wọ́n ti da ìwọ àti deputy yín wọ́n ti dànù o. Ìyẹn àkọ́mọ́ ẹ̀ wà á máa fojú wo báyìí ò ní débẹ̀ ni, ó ń wo báyìí, ó ti ń wo ìjókòó yẹn, kódà ó ti ń yan àwọn commissioner, inú ẹ̀ ti ń dùn, ó ti mẹni tó fẹ́ fi ṣe chief of staff tó ti ṣe gbogbo iṣẹ́ ẹ̀ sílẹ̀, wọ́n ní ò lè débẹ̀ sẹ́ ọ̀túnla tó fẹ́ ṣe swear. That is to tell you pé Ọlọ́run mọ bó ṣe ń ṣètò oníkálukú ní ilé ayé yìí. Ọlọ́run tó dá oníkálukú ó mọ tó kọ. Ìpinnu Ọlọ́run ni pé lágbájá ò ní dá president yẹn, and that is why I ṣe rí pé ti MKO Abiola tí ò ṣe dá president. There are many ways, oríṣiríṣi ọgbọ́n wà tí Abiola lè lò tá fi dá president yẹn, ṣùgbọ́n gbogbo ẹ̀ pòórá mọ́ nínú at that moment. MKO Abiola international man ni, kò sí country tí Abiola bá wọ̀ láyé tí wọn ò ní dìde fún standing ovation, wọ́n dìde pé yes èèyàn dé. Ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ mọ̀ mí dáadáa tẹ́ẹ̀dẹ̀ tàbí tẹ́ jù mí lọ́jà tẹ́ẹ̀dẹ̀ mọ ìtàn Abiola dáadáa jù mí, ẹ sọ fún mi pé Ọmọlúkà ó parọ́ lélẹ́yìí. Ìtàn Abiola tá a gbọ́, kò sí country tí Abiola máa wọ̀ tí wọn ò ní gbé standing ovation fún pé èèyàn dé. Kò sí president orílẹ̀-èdè tí Abiola lè gbé fóònù ẹ̀ tá pè pé ẹ ló mo fẹ́ bá ẹ ṣe pàdé tí wọn ò ní rí, tí wọn ò ní fún ní audience pàápàá tí ò ní pẹ́. Ṣùgbọ́n gbogbo ẹ̀ parẹ́ mọ́ Abiola nínú, kò rò pé yẹ kóun kúrò nínú Nàìjíríà yẹn, kóun kọ́kọ́ tiẹ̀ lọ sókè òkun, kóun negotiate pẹ̀lú àwọn orílẹ̀-èdè kan, kóun padà wálé, kóun ṣe wá declare tí kankan bá máa ṣẹlẹ̀ káwọn wọ̀nyẹn lè fún òun ní ìrànlọ́wọ́, kan lè fún òun ní backup. Kò ronú lọ́bẹ̀, kò ronú lọ́bẹ̀ ìgbé jákè tiẹ̀ lérí mọ́ wọn pé máa kó àwọn èèyàn mi kúrò nínú Nàìjíríà, bóyá àwọn Fúlàní àti ẹ̀ pé òkè wá ṣe president yẹn bí dájú wa Tinubu bóun náà ṣe ẹ lè mọ ìmọ̀ àṣírí yẹn ń bọ̀ wá máa tún un yẹn. Yorùbá nation wà lára nǹkan tí Tinubu fi negotiate tó fi di president tó fi rí tíkẹ́ẹ̀tì gbà. Tẹ́ ẹ bá mọ̀ ẹ lọ́mọ lẹ́nu, today is June 12, ọ̀rọ̀ máa jáde, a máa sọ̀rọ̀. Kí Abiola sọ pé tẹ́ ẹ bá fún mi ní tíkẹ́ẹ̀tì yìí, tẹ́ ẹ bá fún mi ní presidency mi, kẹ́ ẹ declare mi as kí n kẹ́ ẹ ṣe sọ ẹni mi fún mi, Yorùbá máa jáde kúrò nínú Nàìjíríà. Tó bá yẹ pé tí Abiola sọ lọ́jọ́ náà lọ́hùn ni, ẹ̀rù máa bá gbogbo àwọn Ìgbò ni, ẹ̀rù á máa bá gbogbo àwọn Fúlàní pé wàhálà dé o, tó dẹ̀ mọ Abiola ṣe jẹ́, wọ́n mọ báwa ẹ̀, wọ́n mọ bó ṣe ní agbára tó, wọ́n mọ bó ṣe lówó tó, wọ́n mọ bó ṣe mọ èèyàn tó bá fi yẹn halẹ̀ mọ́ wọn nìkan pé we are pulling out of Nigeria, tẹ́ ẹ bá ti jẹ́ kí n take over mandate ni. Ẹ̀rí pé wọ́n negotiate pẹ̀lú ẹ̀ pápápá wọn fún ní iṣẹ́ yẹn, ṣùgbọ́n gbogbo ẹ̀ parẹ́ mọ́ nínú torí pé kí ni kí iṣẹ́ Ọlọ́run kó lè di mímú ṣẹ ni, ọ̀rọ̀ Ọlọ́run kó lè di mímú ṣẹ ni, ìgbé ẹ̀san akẹ́. Mami Ewetuga, God bless you, you are welcome ma. Akínkùnmí brother mi ẹ káàbọ̀ ẹ ṣeun. Adégòkè Adéyẹmí, thank you, you are welcome. Kẹsàn kó ba lè ké ní gbogbo ẹ ṣe pòórá mọ́ nínú. Ṣẹ́rí ẹ̀yin tẹ́ kàn ń gbọ́ Abiola ẹlòmíì ṣẹ́mọ̀ àwọn ọmọ sí òtí ẹ̀lẹ́mẹ̀ tán pè lábíọ́lá, but irú àwa yìí amẹni tán pè bẹ́ẹ̀. Àmọ́ ẹni tí wọ́n ń pè ní MKO Abiola, àmọ́ agbórúkọ ẹ̀, agbókìkí ẹ̀, agbúrò ẹ̀, arífìrí bá àti ẹ̀ rí délédélé bá rí bá àmọ́ ní kòró, arífìrí adẹ̀súnmọ́ níwọ̀nba tíntínní tá a fi sọ pé this is ilé Abiola rèé, ọ̀nà ẹ̀ rèé, gádìn ẹ̀ rèé, Abiola gádìn rèé, Concordia line rèé, mo gun Concordia line, mo gun nú ẹ̀ rí, kò gbé mi fo ẹ má sì mí gbọ́ o, ṣùgbọ́n mo wọnú ẹ̀ torí mo ní dáàdì tó ń ṣiṣẹ́ níbẹ̀ nígbà yẹn tó jẹ́ pé ọ̀gá ni ní Concordia Airways àbí airline náà dẹ̀ jẹ́, tó gbé wa wọnú plane nígbà yẹn when we were still a little boy tá a ṣe kéré. Àmọ̀tán pè lábíọ́lá is a very high prominent person ní
not in Africa but in the whole world. Kò sí gbogbo àgbáńlá ayé tí wọn ò respect Abiola ṣùgbọ́n gbogbo ẹ̀ parẹ́ mọ́ nínú. Lọ kò rí China lọ kò rí South Africa lọ kò rí anywhere lọ kò rí Israel lọ gbogbo ẹ̀ rá mọ́ inú ẹ̀ ó wá jáde nínú Nàìjíríà ó lóun declare am the president ọ̀rìn ọ̀yàn ọwọ́ sójà tẹ̀ wọ́n mú ó lọ lílọ ẹ̀ ni wọ́n rí wọn rà bọ̀ ẹ̀ ìgbà tí wọ́n máa gbé padà wá òkú ẹ̀ ni wọ́n gbé wá. Iṣẹ́ tó ní kálukú bá ṣe láyé ló máa jèrè ẹ̀ ní tí mo bá ṣe ni máa jèrè ẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń tójoojúmọ́ múra pé kó bàjẹ́ nínú jọ́ni Yorùbá nation yìí tó jẹ́ pé kó bàjẹ́ lẹ dúró sí ẹ múra ẹ continue wá jèrè iṣẹ́ ẹ̀. Ó lè ṣe bẹ́ẹ̀ ni kó fẹ́ pẹ́ díẹ̀ lójú ẹ kó kàn rí bẹ́ẹ̀ náà ṣùgbọ́n wá jèrè ẹ̀. Now àwọn èèyàn jáde wọ́n ṣe protest June 12 ìgbà ni àwọn oníkòkò bàbá ìsásùn látọjọ́ tí Abíọ́lá tó ti dágbére tó ti lọ. Èwo nínú àwọn ọmọ ẹ̀ ni wọ́n dìde tí wọ́n sọ wípé in tó ń ṣe ìran Yorùbá inú wa ò dùn tí wọ́n dìde wọn ò lè dìde. They can't do anything. Wọn ò ní dìde wọn ò ní sọ̀rọ̀ tọ́rọ ọmọ tẹ́yà bá bí ẹyá ní ọjọ́ bàbá àwọn irú ìjà mélòó ló jà fún ìran Yorùbá. Ìjà mélòó ló jà fún Yorùbá pé Yorùbá gbọ́dọ̀ bọ́. I want to be the president of Nigeria. That is his focus. The same mistake t'Awólọ́wọ̀ ṣe lọ́jọ́ kìíní àná tó jẹ́ pé òun ló pàpà rẹ̀ yàn pí Awólọ́wọ̀ ìwú ẹ̀ ló pàpà pa Awólọ́wọ̀. The same thing lẹ́mkẹ́ Abíọ́lá ń sọ. Mo ń sọ fún yín mi categorically but Yorùbá àwa lẹ̀rù wa gan bá èmi personally torí Yorùbá máa ṣe Yorùbá ẹgbẹ́ ẹ̀. Ṣébò ni mo ń sọ fún yín àwọn ọmọ Yorùbá ni wọ́n pè tó ń fún lówó ẹgbà nǹkan báyìí la fẹ́ ṣe. Wọ́n dẹ̀ pé ọmọ Yorùbá wọ́n ní kó wá ṣe fìdí ẹ̀ agreement ni tẹ́yìn bá ròyìn pé kì í ṣe nǹkan tí Babangida àti Abacha jọ sọ ni ẹ̀ ń tanra yín jẹ. Babangida ò fẹ́ gbé ìjọba yẹn fún Abacha direct ni Babangida ló sọ fún Abacha wọ́n jọ ṣe pàdé ni wọ́n jọ agree ní ẹ lè mọ àwọn ò lè jáde sọ fún mi. Babangida ló sọ fún Abacha pé ọ̀gbẹ́ni wa o fi ilẹ̀ o kí ọkàn àwọn Yorùbá balẹ̀ díẹ̀ o jẹ́ kí ọ̀gbẹ́ni jẹ́ kó lóṣù bíi 3 ń bẹ̀ o ó tẹ̀dá oṣù 4 náà ní kó lò ní Babangida sọ pé kó lò jẹ́ kó lóṣù 4 o after oṣù 4 yẹn ẹ o fìbọn lé dànù kó take over kí wọ́n náà ṣe ìjọba tiẹ̀. Ọ̀rọ̀ ajáde lé ní ta ló sọ pé no voice ọ̀dọ̀ ẹni ò ti sí voice ẹjọ́ ẹ̀yin tẹ́ ń wò mí ṣé kò sí voice ẹ gbọ́ mi ẹjọ́ ṣé ẹ gbọ́ mi ni please ẹ bá mi kọ́ jáde tẹ́ ẹ bá gbọ́ kí n bá fọ̀rọ̀ mi gùn. Abacha kò ṣe sun ara ẹ̀ ò gbà mọ́ ó yọ̀bọ̀n ó lé Ṣónẹ́kàn dànù Ṣónẹ́kàn dẹ̀ jọ ọmọ Abẹ́òkúta di sẹ́mu Abẹ́òkúta pẹ̀lú Abíọ́lá ó yọ̀bọ̀n ti Ṣónẹ́kàn ó lé dànù ó take over. Abacha bẹ̀rẹ̀ sí ní dára tó wù ó bẹ̀rẹ̀ sí ní pa itú tó wù ó pa itú yẹn títí ó bẹ̀rẹ̀ sí ní àwọn ọmọ Yorùbá kan náà wá dìde lára wọn ní Tinubu ó lọ́rọ̀ tó jáde lẹ́nu dáàdì wa Tinubu lọ́dún náà lọ́hùn and that is why tí mo ṣe ń sọ continuously yìí pé Nàìjíríà kò yẹ kí Nàìjíríà wọ inú olóyè Bọ́lá Tinubu débi pé a gbàgbé ìran Yorùbá. Ní program ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook kí ló ṣẹlẹ̀ ẹ bá mi ṣí ẹ jẹ́ kó rìn. Thank you Ọmọlólú. Èmi ní ti yín ní tòótọ́ àwọn ọmọ Yorùbá yẹn dìde àwọn Gani Fáwẹ́hìnmí
àwọn bíi Tinubu, àwọn Fáṣẹ̀hùn, àwọn Wọlé Ṣóyínká, àwọn even including brother wa Sowore bó ṣe kéré mọ́ ń gbà yẹn is part of them. A rí nínú sí yẹn náà ó wà ń bẹ̀, ó wà láwọn tó jíjà yìí, àwọn Fálànà wọ́n dìde, àwọn Bọ́lá Ìgè wọ́n pera wọn ní bóyá Nàdẹ́kò náà pera wọn, wọ́n bẹ̀ sí ní ṣe wọ́n ja ìjà yẹn, irọ́ democracy yẹn á padà, àwọn ń fáìtì pé kí democracy padà, pé kí Nàìjíríà dáa. Ìbéèrè mi ni pé kí ni pílánì àwọn nọ́ọ̀fù, àwọn Fúlàní àti Ìgbò against wa ní gbogbo àsìkò yẹn? What is your plan? What is their plan rather? Ẹ̀yin lè ń plan pé kó dáa, wọ́n plan yẹn. Àbáṣà dẹ̀ ń fi sójà lé wọn kiri, ó kó lára wọn, ó tì wọ́n mọ́ inú abúlé, ó tì wọ́n pamọ́ ń sẹ́ẹ̀, ó pa lára wọn rí nínú wọn tí Àbáṣà pàdánù. Ibi tán ti ń ṣagídí ó mú ikú ẹ̀, ó pa ìyàwó Abíọ́lá fúnra ẹ̀. Mélòó la fẹ́ ròyìn, mélòó la fẹ́ sọ? At the end of the day, Àbáṣà kú, God knows n tó pa. Fúlàní mi take over Abdulsalam, ìyẹn sọra ìdí àwọ̀ fẹ́lẹ́ bonú tí ò jẹ́ káríkù àṣebi, ó ṣe ibi, ó destroy many things. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ Olúwa dájọba padà fálágbádá, wọ́n ṣe election, wọ́n lọ gbọ́ Básanjọ́ jáde nínú ọgbà ẹ̀wọ̀n, wọ́n sọ Básanjọ́ di president with agreement wípé gbọ́ ọ̀gbẹ́ni, àwa Fúlàní la fẹ́ fi ẹ́ ṣe president o, ìta bá ti fẹ́ ni kó bá wa fẹ́ o. Ọdún mẹ́rin àkọ́kọ́ tí Ọbásanjọ́ ṣe lórí oyè, gbogbo yín lẹ mọ̀, kò sọmọ Yorùbá yọkan tó Básanjọ́ fún appointment. Àwọn appointment tó fọ́mọ Yorùbá bíi minister tó fún wọn, minister for state ní assistant minister ló fún ètò pọ̀jù nínú wọn. Ìgbà tó máa di second term ẹ̀, kò ní choice, ó yan Bọ́lá Ìgè as minister for justice, ìyẹn olórí gbogbo ilé ẹjọ́ Nàìjíríà pátápátá, adarí ètò ìdájọ́ ní Nàìjíríà, minister for justice. Upon that, kí ló gbẹ̀yàn Bọ́lá Ìgè? Minister for justice was killed. Not let's not my general language be killed. He was assassinated, and there is no justice for minister of justice up to today. Títí di èní eléni, no justice for minister of justice. That is Nigeria for you. Now, ibi tí mo wá lọ ni wípé àwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní dá àrà tó wù wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní pa itú tó wù wọ́n. Wọ́n fọ́ọ̀mù Boko Haram, wọ́n fọ́ọ̀mù herdsmen, wọ́n àtàkì wa, wọ́n ń ba nǹkan wa jẹ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní ba gbogbo nǹkan jẹ́. Ẹ jọ̀ọ́, láti ọjọ́ tí Fúlàní ti ń àtàkì tán ti ń jíyàn gbé, kò sáwọn ọmọ Abíọ́lá láyé. Kọ́lá Abíọ́lá ò sí lórí ayé, kò sí lórí ilẹ̀ mọ́. Àwọn ọmọ ẹ̀ tó kù ò sí lórí ilẹ̀ mọ́. Why can't they talk? We blame wọn now because believe wọn ni pé, ìgbàgbọ́ wọn ni pé bàbá wa ò support Yorùbá, Nàìjíríà ni bàbá wa support. The same thing kẹ̀yẹn náà ló wà nínú ọkàn àwọn ọmọ Fẹlá Kútì. Bàbá wa ń support Nàìjíríà, kò support Yorùbá. The same thing ló wà lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ leaders wa lẹ́ni nílẹ̀ Yorùbá. Bàbá wa Nàìjíríà ni wọ́n support, wọn ò support wọn Yorùbá nation. And that is the problem we have in Yorùbá land today. Àṣẹ̀yìnbọ̀ now, wọ́n náà celebrate June 12. Kí ni wọ́n celebrate gan pàtó nínú ẹ̀? Ṣé MKO Abíọ́lá tó ti kú tó ti lọ yìí ni wọ́n celebrate ni? Tàbí democracy tó jẹ́ pé ìyà láti jọ́sán ti bẹ́ẹ̀ padà sí democracy inú ìnira lẹ́wà? Láti ìgbà ọ̀hún ìnira lórí ìnira ni.
kí ló ń ṣẹlẹ̀ yín tẹ́ ń wò mí nínú TikTok mi ò rí láìkì yín àbẹ́ ẹ̀ fẹ́ràn tí mò ń sọ ni kò pọn dandan kẹ́ ẹ fẹ́ràn ẹ o ẹ ṣáà bá mi láìkì ẹ. láti 1999 tẹ́ ti padà sí democracy ìnira ó ń gun orí ìnira ni. ní 1999 tí democracy padà mo dìbò mo ti di adult tí ó lè dìbò dáadáa mo wà lára àwọn tó dìbò ìbò mi kódà mo ṣe party mo ṣe secretary AD ní wọ́ọ̀dù mi ward 1 Àkókò South West èmi mo ṣe party dáadáa mo dẹ̀ dìbò ìbò mi mo dì fún Olúfàlàyé under AD Alliance for Democracy. 1999 tá à ń sọ yìí it is true I'm an adult ṣùgbọ́n mo ṣe ń jẹun lọ́dọ̀ mọ́mì mi ọ̀dọ̀ ìyá mi ò fi taratara mi ò láì dí àwòye tán ta àpò rẹ̀ sí. but nígbà tó di 2003 mo ti ń dágbé àpò ráìsì nígbà yẹn kò ju 1,600 a bag of rice 1,600 ní báàgì ìrẹsì. Agolo rice is like 20 naira. Agolo ìrẹsì, a cup is 20 naira. Cup of rice. Kẹ́rẹ́kẹ́rẹ́ democracy ń dàgbà ó ń lọ́jọ́ lórí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ fún wọn tán kọ́lọ́n kó délẹ̀ fún. Nígbà tó di 2007 mo bẹ̀rẹ̀ iṣẹ́ mo gbéra wá s'Àkúrẹ́. A bag of rice nígbà yẹn 7,600 as at 2007 7,600 ní àpò rẹsì. Àpọ́n ni nígbà yẹn mi ò tí ì mọ̀ rí. Èló ni mo ń ra ìlàjì báàgì láti bẹ̀rẹ̀ mi ni I love kó oúnjẹ wà nínú ilé mi n bá mọ̀ ní sí màá ṣáà make sure pé mò ń wo oúnjẹ nínú ilé. A bag of rice 7,600 màá ra ìlàjì ní 3,000 kìíní kan bóyá 3,003 àbí kìíní kan ṣáà 3,000 a month ni mò ń ra ìlàjì báàgì. Democracy ń dàgbà kàkà kó dẹrùn ó lé sí ni. Ìgbà tó máa fi di 2011 báàgì ìrẹsì ti yí padà ó ti di 14,000 plus. As at 2015 ó ti di 20-something thousand. Nígbà tí Buhari wọlé Buhari débẹ̀ tán kó tó di pé Buhari lọ a bag of rice ó ti di 40-something thousand. Wọ́n rà ní 42, 43, 44, 45. Democracy ń dàgbà ó ń lọ́jọ́ lórí. Buhari ṣe tiẹ̀ ó lọ Tinubu ló débẹ̀ yìí o gbogbo yín lẹ mọ̀ iye tápò rẹ̀ sì jẹ́ from 40 is now 80, 90 ni wọ́n tápò rẹ̀ sí. Ẹ sọ fún mi kí ni wọ́n celebrate, what are they celebrating in this so-called democracy they proclaim they want to celebrate, they are celebrating. Ọ̀nà wo ló fi pé ẹ ọ̀nà wo nínú ẹ fi lè dùn pé lóòótọ́ I am supposed to celebrate it. Èló lówó school ní 1999, èló lówó school ní 2003, èló lówó school ní 2007, èló lówó school ní 2011, èló lówó school ní 2015, èló lówó school ní 2019, èló lówó school ní 2023, èló lówó school lọ́wọ́lọ́wọ́ 2000 and I think 2001 ni wọ́n mú University to Ondo State ni wọ́n dá padà wá sákùnbà. 2001 if I'm not mistaken, it's either year 2000 or 2001 ni wọ́n lọ mú Ondo State University ni wọ́n dá wọ́n ṣe mọ̀ pé Adó ló wà tẹ́lẹ̀ wọ́n wá lọ split yẹ wọ́n gbé to Ondo State padà wá wọ́n wá situate ẹ̀ sákùnbà. That was during the regime of Baba Adefarati, late Adefarati.
wọ́n gbé wá sàkùngbà. Èló ni àwọn tó wọlé, èló ni tuition fees, ara àwọn tó ń san 7,000 naira odindi owó school university, ara àwọn tó san 7,000, ara àwọn tó san 7,500, ara àwọn tó san 10,000. Kò sí ẹni tó san 20,000 nígbà yìí. Àwọn tó ń ṣe náà gan san 20. Títí democracy ń dàgbà, ó ń lọ́jọ́ lórí. Àgàkú wọlé, ó bẹ̀rẹ̀ sí ní tún increase, ó increase títí tó fi dìgbà mímí kò, ó increase ó di 30. Nígbà tá àwa ò lọ sákùngbà, àwọn àbúrò wa tó lọ bẹ̀ nígbà wọn fi ń lọ school níbẹ̀, wọ́n san 30-something,000. Democracy ń dàgbà, kàkà kó rọ̀ yín lọ́rùn, níṣẹ́ ló ń le kókó sí. Ọ̀rọ̀ mi lè rùn sí yín o, I don't bloody care. Màá sọ tèmi kí n kàn dé bẹ́ẹ̀ bá máa jẹ́ gé orí mi sọnù, I go talk. Mouth mi ẹnu ní fi sọ̀rọ̀ kò dẹ̀ lè pa mí láíláí, torí bí mo ṣe wà yìí mo ti sáìn ní ìrànyàn. Wọ́n ní kí ogun lè ń pa akíkanjú lè mi, kí ogun sì ní mi pa. Yes, mo dúró tán. As of today, àwọn tó ń ṣe course tí wọ́n ti ń san 6,000 nígbà tí wọ́n bẹ̀rẹ̀ democracy, wọ́n ti ń san 200,000 plus now. Ẹ lọ confirm, ẹ̀yin tẹ́ wà lákùngbà tàbí ẹ̀yin tẹ́ lọ́mọ síbẹ̀, ẹ sọ fún mi pé irọ́ ló pa ọmọ Lúkà, òfèlè parọ́. They are paying from àwọn tó ń san course tó ń san 6,000 sí 7,000 nígbà yẹn is 180,000 or 200,000 plus. Now democracy ń dàgbà, ó ń lọ́jọ́ lórí. Kí lẹ̀ ń celebrate? Ṣé wá rí ibi tó jẹ́ kó ń dùn èmi gan pàtó? Òun ni àwọn Yorùbá leaders tí wọ́n wá ń gbé, ẹ wá ń gbé gẹ́gẹ́, ń gbé gẹ́gẹ́ lẹ́ ó gbé òkú June 12 gẹ́gẹ́ lẹ́ ń gbé, ẹ wá ń gbé gẹ́gẹ́, ń gbé gẹ́gẹ́. Fúlàní náà káàkì yín lójoojúmọ́, ìmọ̀ yín òkò, ìmọ̀ yín ọ̀ṣọ̀kan. Wọ́n gbé síbi létí, wọ́n náà pé méjì àwọn lọ́balọ́ba kan sí Ìbàdàn lánàá nítorí security, torí ọmọ Yorùbá, wọ́n ní ọba ayọ̀kan ò tẹ́bẹ̀. Gẹ̀gẹ̀lẹ́ ó gbé June 12 gẹ̀gẹ̀lẹ́ ó gbé, torí owó tán fẹ́ fún yín, torí tẹ́ fẹ́ jẹ. Owó tó máa tán, ipò tó máa tán. Aláàfin Ọ̀yọ́ àná òun dà, ó ti kú, ó ti lọ. Ọwá Òbòkun ọba Rómọ láàrin àná dà, ó ti kú, ó ti lọ. Ọba Òkun Adésíjú Adé Ọọ̀ni Ifẹ̀ àná dà, ó ti kú, ó ti lọ. Ọba Oyèkàn ọba Èkó àná dà, ó ti kú, ó ti lọ. Aláké àná dà, ó ti kú, ó mà ti lọ. Olúbàdàn Balógun ńkọ́, ó ti kú, ó ti lọ. Àìmọye bẹ́ẹ̀ tí wọ́n ti ṣe kí ni, wọ́n ti kú, tí wọ́n ti lọ. ẹ jẹ́ kí Yorùbá, mi ò ní sáláì sọ bó tẹ̀ jẹ́ pé màá délé màá lọ máa kó oògùn jẹ, màá máa lo oògùn torí orí tó máa fọ́ mi, mo fara mọ́, mo gbà, ṣùgbọ́n màá máa sọ ti tèmi, torí pé ó bá pẹ́ tó bá yá wọ́n á máa rí fáàsì. This is online, kì í sọnù, kì í gbé. It is a great place to keep a record. A wà ń bẹ̀ títí láéláé ni. Kàkà kẹ́ ẹ jòkó, kẹ́ ẹ lárò dílẹ̀, kẹ́ ẹ ronú yín lọ sọ́tún, kẹ́ ẹ rò sósì, bí ìran Yorùbá ṣe máa bọ̀, bí Fúlàní ò ṣe ní máa pa wá, bí Fúlàní ò ṣe ní máa jí wa gbé, bí Fúlàní ò ṣe ní máa dí wa lọ́nà ká lè ṣoko, kébi máa pa wá, kébi máa pa àwọn ọmọ wa. Kàkà kẹ́ ẹ jòkó, kẹ́ ẹ rò, bẹ́ẹ̀ ṣe fẹ́ gbowó l'Àbújá, bẹ́ẹ̀ ṣe fẹ́ gba ìtọ́ ti yín, bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ ti yín. Mo sọ fún yín, ọ̀rẹ́ mi kan tó sọ pé Nàìjíríà kò tí a ti rí tèun ṣe, tó o bá kú o lè rí tí ẹ ṣe, ìyà á di àwọn ọmọ tó bí, kò ń ṣàrí tèun ṣe nínú ìjọba òun. That is what our people
were thinking. Kí n ṣáà rí tèmi ṣe, kémi náà rí tèmi jẹ. That is what our kings are thinking. That is thinking of the kings in Yoruba land. Ìtàn rò nìyẹn, kí n ṣáà rí tèmi jẹ. Ìtàwọn elite wa, ìtí wọ́n rò nìyẹn, kí n ṣáà rí tèmi jẹ. Ìtàwọn youth wa òde òní bíi tèmi, ìtí wọ́n rò ní pé kí n ṣáà rí tèmi ṣe nínú ìjọba yìí. That is their thinking. They forgot about tomorrow. Tí America bá ronú irú ẹ̀, America will never be where they were today. Wọn ò ní sí bẹ́ẹ̀. Táwọn UK bá ronú irú ẹ̀, wọn ò ní síbi tán wà lẹ́ni. Tí àwọn Chinese, àwọn Japan, àwọn country ńláńlá Australia táwọn bá ronú wípé káwọn ṣáàrí tí wọ́n jẹ́, orílẹ̀-èdè wọn ò ní rí bó ṣe rí lẹ́ni. Ṣùgbọ́n níbí lọ́dọ̀ tiwa nílẹ̀ Yorùbá, kí n ṣáàrí tèmi jẹ, kí n rí tèmi ṣe nínú ìjọba yìí. That is our thinking. Ọmọ kan ṣoṣo tó tún dìde pé no, tó tún jẹ́ ìlú mọ̀ọ́ká, tó tún jẹ́ voice. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, ó tún dìde, ó tún pariwo, ẹ wá, ìgbà tẹ́ ẹ pa àwọn èèyàn mi pọ̀ jù, ìyà tẹ́ ẹ fi ń jẹ wọ́n yìí pọ̀ jù, ẹ jẹ́ káwọn èèyàn wá lè ṣoko, àwọn tó wá láti lóyìnbó ẹ jẹ́ kán rí lédè sí, ẹ ń fipá ń bá wọn lò, ẹ ń ṣe gbá ẹ ń ṣàwo. Wọ́n mú Sunday Ìgbòho, wọ́n sọ lórúkọ tí ò jẹ́, ẹ tàgì ẹ bẹ̀ sí ní pé lórúkọ, is a criminal, is a terrorist. Wọ́n mú inú ilé ẹ̀ wọ́n bàjẹ́, ẹ pààyàn sí lọ́rùn, òun fúnra ẹ̀ tún lélélélélélé ẹ lè sọ́wọ́ àwọn ará Benin Republic. Ó tún lu ọgbà ẹ̀wọ̀n fódìdí ọdún 2. Ibẹ̀ làwọn tó dìídì fi kú ń pa yín, wọ́n rìn wọ́n yan fandafandafanda láàrin ìlú. Àwọn tó dìídì ṣe kú pa yín, wọ́n rìn wọ́n yan fandafanda. Wọ́n gbá tí brọ́dà bí kan ṣe prógrámù, ó ní Buratai, wọ́n àtàkì ẹ̀, wọ́n ṣe ọ̀nà fíìmù. Ẹ sọ fún brọ́dà mi tó ṣe fíìmù yẹn, tó ṣe bí prógrámù, pé èmi Ọmọlúkà sọ fún yín pé na fíìmù o, fíìmù náà ń ṣe fún yín, ẹ yé kanra yín jẹ. Àwọn wo ló lórí àwọn Boko Haram? Buratai was chief of army staff for more than 6 years now. Abẹ́tí gbàgbé ni. Buratai, kí lẹ̀ bá mi sọ gan-an? So kò rí kankan ṣe sọ́rọ̀ àwọn Boko Haram. Gbogbo owó tí wọ́n ń budget 100 billion, 200 billion, 300, 500 billion naira tí wọ́n ń budget fún military, ibo ló ń wọlé sí? Bóyá lẹ́tí ẹ̀jẹ̀ mọ́ tó lọ, ẹ kàn sọ̀rọ̀. Bóyá lẹ́mọ̀ ẹ̀ báwọn sójà ló ń supply àwọn Boko Haram ní tí wọ́n lò, ẹ mọ̀, ẹ kàn sọ̀rọ̀ pọ́à, àbí bàtí pẹ́pẹ́ yẹ bá yàgbẹ́ pọ́à. Kí lẹ̀ ń sọ? Bóyá lẹ́mọ̀ yìí pé helicopter àwọn sójà náà fi wá ń já oúnjẹ àtìbọn fún àwọn Fúlàní herdsmen nínú igbó. Àbẹ́ẹ̀rí ni ẹ̀gbọ́n news ẹ̀rí gbọ́, helicopter àwọn sójà wọ́n fi wá ń já oúnjẹ fún wọn nínú igbó. Àwọn tó rí wọn ṣe fídíò, wọn sẹ́ndì ẹ̀. Àìní fóònù wa tó jẹ́ pé gbogbo ẹ̀ ń dojú mọ́ra ni ò jẹ́ kí n ní rẹ́kọ̀dù kí níyẹn, but I'm very sure pé a wà níbì kan tí mo save ẹ̀ sí, máa wú jáde fún yín. Fúlàní tẹ̀yìn ń pariwo, helicopter sójà wọ́n fi wá ń drop oúnjẹ fáwọn herdsmen nínú igbó. General Buratai ẹni Boko Haram àtàkì òun, ẹ mọ̀ pé wọ́n ń play yín ni, ẹ mọ̀ pé fíìmù ni wọ́n ń ṣe ni. Ìtorí àwọn herdsmen ni Buratai ṣe sọ yí pé òun gbọ́dọ̀ rẹ́yìn Sunday Igboho. Buratai títorí Sunday Igboho ó kúrò nínú iṣẹ́ army, ó rìtáyà, wọ́n sọ di ambassador wá sórílẹ̀-èdè Benin Republic. Kò rí country kankan lọ, kò sí Brazil nílẹ̀, kò lè lọ bẹ̀, kò lè lọ Canada, kò lè lọ America, kò lè lọ sí Togo, kò lè lọ sí Lomé, Ghana, kò lè lọ Ivory Coast, kò lè lọ Burkina Faso. Kí ló dé tó jẹ́ Benin Republic ibi tán mú Sunday sí gangan ló wà? Ó mọ̀ tó ń wà,
ìpàdé tó ti ṣe nínú ààfin Sultan Sokoto ní ibẹ̀ náà ti ń pinnu, ibẹ̀ ni wọ́n ti ń plan, ibẹ̀ náà ti ń conclude, ibẹ̀ ni conclusion. Ẹni bá máa jẹ president Nàìjíríà ibẹ̀ náà ti ń conclude ẹ, ẹni tó bá fẹ́ mú balẹ̀ ibẹ̀ náà ti ń pinnu ẹ, tí ò dẹ̀ sí ẹnikẹ́ni tó ń yẹ̀ wọ́n lọ́wọ́ wò. Mo wá rò lórí burúkú kan láìpẹ́ yìí tó wá ń sọ̀rọ̀ tó pera wọn lábíamọ obìnrin dẹ̀ ní o, dọ́ọ̀ ẹrú wọn ń ṣàbíamọ bí agbá ni wọn abirédèrèdè. Bóyá náà játù àbí kí náà ló pẹ̀ jẹ́ òun náà wá sọ̀rọ̀ pé Sunday Igboho is moving, is this, because tẹ bá study ẹ̀ dáadáa rí pé that woman she has a mental problem. Tí o bá ṣe pé ó ní mental disorder ni, ó yẹ kó fúnra rẹ̀ mọ̀ pé orúkọ Sunday is still wanted nínú lísì Nàìjíríà. Kí lọ́mọ ọlọ́mọ ṣe fún yín? Wọ́n lọ sí kóòtù ní kẹ́ ẹ sanwó fún pé bẹ́ẹ̀ ṣe lọ àtàkì inú ilé ẹ̀ pé kò tọ́nà, ẹni kò jọ ẹ gbé lọ ẹlẹ́lọ́ àbílì, àtẹ̀yìn àtàbílì yín, gbogbo gbé ọgbọ́n tẹ́ ẹ dá, gbogbo gbé fúrata ìbò ṣe ní kán gbébọn sétí adájọ́ kádájọ́ máa ka tí ò fẹ́, gbogbo ẹ̀ láti ṣe bá wà nú kóòtù. Alọ́bẹ̀ ìjọ náà tí wọ́n ti gbogbo wa mọ́ta tán jẹ́ ká wọlé, wọ́n dẹ̀ pa ìtú tó wù wọ́n. Ó ṣojú wa náà, a wà ń bẹ̀, fídíò ẹ̀ wà online tí wọ́n ti gbogbo wa mọ́ta. Àmọ̀gbà tó ń gbádájọ́ wọlé tán lọ sọ ìtadájọ́ lọ sọ tí yóò fẹ́, tí ó sọ nǹkan against wíìlì ẹ̀, torí pé kí ni, that is what Buhari, who happens to be the number 1 citizen in tó lóun fẹ́ nìyẹn. Adájọ́ dẹ̀ ní number 1 kò fẹ́ kú, number 2 òun gan fẹ́ lùsì owó wà ń bẹ̀, òun náà fẹ́ jẹ gbádùn, fẹ́ jayé, kò dẹ̀ fẹ́ káwọn ọmọ òun kú. Àwọn tádẹ̀ ń sọ yìí, they were so powerful to an extent tó jẹ́ pé wọ́n lè pa adájọ́ yẹn, kán pa àwọn ọmọ ẹ̀, kán pa ìyàwó ẹ̀, tí ò dẹ̀ sí ní tá ṣẹlẹ̀, kò sẹ́ni tá béèrè lọ́wọ́ wọn. Gbogbo àwọn tí Ọbásanjọ́ pa, court case mélòó náà ti gbọ́ Ọbásanjọ́ lọ tán ti lọ ṣẹjọ́ ẹ̀ pé Ọbásanjọ́ máa bọ̀, ó pa àwọn èèyàn báyìí báyìí. Gbogbo àwọn tó pa ní odi èhó ìlú kan tó Ọbásanjọ́ give order pé kán lọ parun, ẹjọ́ mélòó ni wọ́n bá fà? Ta ni ò mọ̀ wípé ọwọ́ Ọbásanjọ́ wà nínú ikú tó pa Bọ́lá Ìgè? Ẹjọ́ mélòó ni wọ́n bá Ọbásanjọ́ fà? Mélòó bẹ́ẹ̀. Nobody will touch them. They were so powerful to an extent tó jẹ́ pé tí wọ́n bá ṣe, wọ́n gbàgbé pé àwọn ṣe gbé, wọ́n dẹ̀ ń ṣe gbé náà ní lójú àwa èèyàn. Mo ṣe gbé ni àfi tá a bá tanra wa jẹ. How many governors ló pààyàn tí wọ́n prosecute ẹ̀? How many presidents ló jẹ́ Nàìjíríà rí tí wọ́n prosecute pé ó kówó jẹ tàbí pé ó pààyàn? Tí wọ́n bá ṣe, wọ́n sọ fún yẹn náà àṣegbé làwọn ṣe fún wa, which is true. Ojú wa wọ́n ṣe àṣegbé ni, ṣùgbọ́n ọ̀dọ̀ Ọlọ́run làwa ti mọ̀ pé kò sáṣegbé. Lọ́dọ̀ tí àwa èèyàn, yìí tí wọ́n bá ṣe àṣegbé ni o, tó bá pa ẹ́, wọ́n pa ẹ́ gbé ni, kò lẹ́jọ́, kò sẹ́ni tó máa challenge wọn. Buhari nígbà tó wà bẹ́ẹ̀, tó ẹ kọ́wọ́ ẹ tẹ olóyè Sunday Igboho lóòótọ́ ni tó rí pa, kò sí ẹjọ́ nínú ẹ̀, mo fọlọ́run búra fún yín, kò sí tẹ́nikẹ́ni fẹ́ ṣe. Àfi táwa Yorùbá bá kàn dìde tá a jà, irọ́ àgbà tàbí sí níjà tá a dàgbòrò orú tá a ṣe, at the end of the day tí ò bá ti sí backup fún wa tá a lónú ràn lọ́wọ́. Torí àwọn tẹ́yìn rò pé wọ́n já bàbá fún wa wọ̀nyí, àwọn kankan láti ní fáwọn ikú pé ẹgbà àwọn tó ń jàre, àwọn tó pariwo rè kì í ṣàwà. Àwọn yẹn gangan láti yín síta, nígbà ó bá ti di pé kò sódùn ràn lọ́wọ́, kò parí. Gbogbo ilé tó ṣẹlẹ̀ ní EndSARS ní Lekki Toll Gate, justice mélòó lẹ rí mbẹ̀? Àwọn tí wọ́n pa níbẹ̀ wọn ò pa wọ́n gbé, ta ni wọ́n prosecute lórí ẹ̀? No, I know what they talk o. Mo mọ tí mo sọ, orí mi ń gbóná ni. What are you celebrating? They are killing your children, kidnapping you. Ìyẹn tó wà lọ́dọ̀, that is security aspect. Educational aspect, ìyẹn tí ẹ ti dorí kodò. Education tí ẹ ti dorí kodò, tí ò sí ẹlẹ́tẹ̀ mọ́. Health yẹn ò jẹ́ sí ń bẹ̀ mọ́. Tó bá gbéra tó lọ hospital tí ó ní àìsàn tó bóyá malaria ló ní, tó lọ hospital tó bá fẹ́ràn ara ẹ má sùn síbẹ̀. Tó bá sùn bẹ̀, ìdun á jẹ́, tí ìdun bá jẹ́, wà á kó àìsàn. Tó bá ṣọ́ra ẹ, tó bá padà lọlé, wà á tún kó typhoid lọlé, wọ́n á fi ṣe jára fún ẹ lọlé. Wà á gba typhoid, wà á fi ṣe jára, wà á mú lọlé.
as extra gift. Health sector ó ti dorí kodò, nothing more, kò sí kankan nínú health. Not to talk of security, food security zero, life security zero, health zero, agriculture zero, everything ẹ sọ fún mi eléyìí tó improve. Ní 2007 nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́, wọ́n ta Corolla, wọ́n ta ní 650,000 naira. Toyota Corolla wọ́n ta ní 650,000. Ìgbà yẹn mo wá sá, ó wù mí, mo ní mo fẹ́ lo mọ́tò yìí. Mo lọ gba loan lọ́fíìsì mi, mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ni wọ́n fún mi ní loan. Ẹ bèrè pé lónà fún mi, wọ́n fún mi ní 75,000 naira. 75,000 loan tí mo fẹ́ fọdún mẹ́ta san. Mo wá kówó yẹn dání, mo lọ síbi tí mo ti fẹ́ ra mọ́tò, wọn ní 650,000 ní mọ́tò tí ò tiẹ̀ dín kọ́bọ̀ wọn ń ná. Ẹni yẹn wá wò mí títí tí ò ní kí ló ṣe lè, owó ńlá ni lójú wa lóòótọ́. Mo wá kó 75,000 yẹn, mo wò títí kí ni mo fẹ́ fowó yìí ṣe. Mo wá lọ fi ra ilẹ̀ kan nígbà yẹn. Mo ti talẹ̀ yẹn náà jẹ́ nígbà tí ìyá fẹ́ pa mí o. Mo ti ta tí mo ti náwó ẹ̀jẹ̀ o, mo fi jẹ indomie àti rice àti chicken, mo ti fi jẹ o. Ìyẹn ó ti pẹ́, I'm talking of 2007, 2008. Kí ni mo fẹ́ mú jáde ni wípé the same car tí wọ́n pè ní 650,000 fún mi nígbà yẹn, tí mò ń wówó pé mo fẹ́ rà, táwọn kan dẹ̀ ń rà conveniently. Today that same car is 10 million naira tí kò dín kọ́bọ̀. Ẹ̀yin tẹ́ ẹ̀ ta mọ́tò ẹ̀ sọ fún mi pé rọ́mú pa. Mi ò lérò pé Corolla tí ẹ lè rà ní 6 million wà báyìí, direct Tòkunbọ̀ ni o, mi ì lérò pé wà. Corolla tó clean, tó dẹ̀ jẹ́ direct Tòkunbọ̀, either 2003 or 4 or 5 or 6 or 7 or 8 or 9 or 10, tó bá máa rà á, ó bẹ̀rẹ̀ látòrí bíi 7 million sókè ni. Ní àwọn tó ọlọ́dún kéékèèké wọ̀nyẹn dẹ̀ ni. Tó bá fẹ́ ra original pé Corolla bóyá bíi 7, 8 or 9 or 10, wàá máa wá bíi 9 million, 10 million. Same car tí wọ́n pè ní 650 fún mi níjọ́ náà lọ. Ọ̀nà wo lára fi dẹ̀ yín? Ọ̀nà wo ló fi tù yín lára tẹ́ ń celebrate? Ẹlòmíì àtún lórí láyà, ó tún send message sí mi. Ọmọdúnkà, happy democracy day. Màá ṣàpè fún ẹ tó bá send happy democracy day sí mi. Màá ṣàpè fún ẹ. Èpè gidi ni màá ṣe fún ẹ. Tí mi ìbá lè send ẹ sí ẹ torí pé mo ti jú ẹ, màá bọ́ sí kọ́lọ́fín mi, màá ṣe fún ẹ. So better kó o má jẹ sẹ́ndì happy democracy day yẹn, má sẹ́ndì ẹ̀ sí mi rárá àti rárá. Tó o bá gbìyànjú ẹ̀, má bùjú ẹ̀. Ẹ jẹ́ ká sòtítọ́ níbi tó títọ́ bá wà. Let us be sincere with ourselves. Ẹnìkan ní kí ló dé tí mo ranjú bí adó fùrọ̀, fùrọ̀ ẹni mo dó, òkú gbẹ olóṣì ẹlẹ́nu rírùn, fùrọ̀ ìyá ẹni mo dó, idiot. To round it up, ẹ̀yin èèyàn mi, Yorùbá níbo là ń lọ? Ibo la dé gan? Gbogbo alamọ bí ta ti ń bọ̀. Àfi tá a bá fẹ́ tanra wa jẹ, a mọ bí ta ti ń bọ̀. Ibo la dé dúró gan báyìí? Ibo la ń lọ? Where are we heading to? Ẹ jẹ́ ká jókòó wa ní ká ronú wa láròjinlẹ̀ ní Yorùbá. Kí ni Nàìjíríà fẹ́ gbé fún wa? Kí la fẹ́ gbà? Èrè wo là ń jẹ nínú Nàìjíríà? I'm asking you all this question. Àwọn ọmọ yẹn lọ school. Wọ́n á dé owó irú, owó ata, owó iyọ̀. Àwọn ìyá yẹn á lọ gba lápò, wọ́n á gba gbọ́múlé láńtà, wọ́n á gba síìpù, wọ́n á gba mámúyàn, wọ́n á gba gbogbo owó yìí, wọ́n á jọ́bọ̀, wọ́n á fi rán ọmọ lọ yunifásitì ọdún 4, wọ́n á sọ di ọdún 6 mọ́ yín lọ́wọ́ torí strike ọ̀la. At the end of the day, ọmọ yẹn graduate adé kò ní ṣiṣẹ́. Wọ́n wá ní kó lọ kọ́ṣẹ́, kó lọ establish ara ẹ̀. Ẹ̀yin tẹ́ ní kó lọ establish ara ẹ̀. Àwọn orílẹ̀-èdè western countries, America, Canada, UK, tí wọ́n máa ń sọ fún àwọn kó lọ establish, go and ask bọ́n ṣe ń ṣe fáwọn ọmọ yẹn.
àti yunifásitì ló ti máa sọ fún wọn ìwọ báyìí o n tó kọ́ yìí ọmọ fúnra ìgbà àti plan ara ẹ̀ sílẹ̀ tó bá parí tó jẹ́ business ló fẹ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì lásẹ̀tì ẹ̀ ọ̀pọ̀ ó ní agency tó máa lọ á kọ business plan yẹn á lọ submit ẹ̀ tó bá ti rí tán ní pé wà ok wọ́n á back ẹ̀ up wọ́n á fún ní orientation tó dáa wọ́n á dẹ̀ fún lówó tó fi máa bẹ̀rẹ̀. But ní Nàìjíríà vice versa ni tọmọ yín bá graduate expectation àwọn olóṣèlú ní pé kó a máa káwọ́ sókè fún wọn abasa yànsà kó máa jẹun wọn kó máa jẹnsẹ̀ mọ́lẹ̀ kó máa káwọ́ sókè fún wọn. That is their expectation for you. ẹlòmíín bá tọmọ ẹ bá tún graduate tán tó tún gbéra tó ṣe wàhálà lọ́tún lọ́sì á ní jẹ́ kó lọ máa ṣoko lára wọn ló lọ ṣe oko ní àlà níbi táwọn Fúlàní ti lọ àtàkì wọn. 3 graduates ló wà nù 28 tí wọ́n pa 3 graduate ìyá tó jẹ́ olórí wọn nínú abayẹn confam ẹ̀ fún mi kòrókòró graduate mẹ́ta nínú wọn tó jẹ́ pé wọ́n dìde gbéra tán bá fowó ṣoko ẹ̀gẹ́ sínú oko mẹ́rin they pie them wọ́n pa wọ́n rẹ́ wọn wẹ́lẹ́wẹ́lẹ́ Fúlàní and you are celebrating you are happy inú ẹ̀ ń dùn. ẹnìkan ní those who are learning handiwork are paid weekly wages. àyàngbé ajá dùn kí lọ́ọ́ jẹ́ kájá ọtọ́ gbẹ. Oh God, kọ́ṣẹ́ kí ló dé dà kúkú ṣe kọ́ṣẹ́ ọ̀nà láti bẹ̀rẹ̀. Why do we have to go to school in the first place? àṣẹ kúkú kọ́ṣẹ́ ká mọ̀ pé iṣẹ́ la lọ kọ́. ẹ wo mo ti ń lọ létè mi mo ti fẹ́ fún èyí tí mo fẹ́ nínú ìfúnte èyí tí mo ranjú tó ẹni tó ní mo ranjú bí adófurọ̀ èyí tí mo ranjú yẹn tó gbé ìyá ẹ̀ wá kó o jẹ́ kí n wo bóyá mo ṣe lè rí ojú yẹn ran díẹ̀. So ẹ fi olóyè Sunday Igboho lẹ̀ ẹ̀ ń lé ọmọ lọ́mọ kiri ẹ̀ ń tàgé ẹ̀ lórúkọ tí ò jẹ́ àwọn tó ń ṣe ìkà àwọn tó ń da ìlú rú àwọn tó ń ba ìlú jẹ́ wọ́n mú nítorí bá lè mú kí irú Gumi ṣé Gumi ló jẹ́ àbí Gumi mi kàn mọ́ bọ́jẹ́ ń pè é tíyẹn ń rìn tó yan fandafanda láàrin ìlú. ẹ̀dẹ̀ sọ pé kán lọ gbé Sunday Igboho dìdìní dírọ́bọ́ tó sọ̀rọ̀ ó ní wọ́n ti Nnamdi Kanu mọ́ sẹ́ẹ̀lì ó ní wọ́n fi Sunday Igboho sílẹ̀ ṣé ìkankan ní Nnamdi Kanu àti Sunday Igboho gbé dání ní àbórí yín fẹ́ gbálẹ̀ ní àbí kò fẹ́ dá fún bàbá lákùú bàbá yín kò fẹ́ dá fún yín ni ṣé ìkankan ní Sunday Igboho àti Nnamdi Kanu gbé dání ni ọjọ́ wo ni Sunday Igboho jáde tó sọ pé ẹ lọ pààyàn rí go and kill them finish them burn the place down ọjọ́ wo ni Sunday Igboho sọ bẹ́ẹ̀ but gbogbo alárí ìgbà tí Nnamdi Kanu sọ pé kán lọ jó gbogbo Èkó kán sọ Èkó di eérú nígbà tó jẹ́ ilẹ̀ bàbá aláwọ̀ bàbá ẹ̀. Sunday Igboho sọ pé ẹ lọ àtàkì ọlọ́pàá rí kò sọ pé ẹ lọ àtàkì anybody rí níjọ́ tí mo ti ń tẹ̀lé mi ò gbọ́ kọ́mọkùnrin yẹn sọ wẹ̀rí mi ì sọ torí pé mo fi ń wojú rere gbogbo ẹ̀yin tẹ́ bá mọ̀ mi ẹ̀ mọ̀ mi pé mi ò wojú rere èèyàn I don't do that. ọmọlọ́mọ òkúkú sọ wẹ̀rí so ọ̀tọ̀ pọ́nbélé ní Sunday Igboho àti Nnamdi Kanu wọ́n yàtọ̀ síra yóò létí ìtàn fi símílà ni pé Nnamdi Kanu kílèmù bí Kanu ló jẹ́ bí Kanu ó kílèmù pé òun jà fún òmìnira àwọn èèyàn òun Sunday Igboho náà sọ pé òun jà fún òmìnira àwọn èèyàn òun ṣùgbọ́n ọ̀nà tóun fi ń jà tiẹ̀ ó jà in a peaceful way ẹni dídí bí dẹ̀ ń jà tiẹ̀ in a cruel way so ìyàtọ̀ wà nù méjèèjì ẹ̀yin àpọ̀dà olórí burúkú obìnrin tó ń sọ̀rọ̀ yìí olóbò jíjó náà idiot jákè sá fún yín ẹ̀kan wo lẹ̀ ń ṣe lè tó wù yín Sunday Igboho máa wọlé ó máa yan fanda lórí ilẹ̀ yìí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kò sí ní tẹ́ ẹ fẹ́ ṣe kò sí ní tẹ́ ẹ máa ṣe ó máa rìn ó máa yan fanda lórí ilẹ̀ yìí continue ẹ máa dára tó wù yín ẹ̀yin lágbára wà lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n nígbà tọ́lọ́run bá sọ pé òun dé ọlọ́run yìí tó bá sọ pé mo dé lórí ọ̀rọ̀ Yorùbá ẹ̀rù á bà yín jìnnìjìnnì àbò gbogbo yín pátápátá àtọba àtìjòyè àti gómìnà àti president àtọlórí ẹlẹ́sìn any one of you tí ọlọ́run bá sọ pé òun dé lórí ọ̀rọ̀ Yorùbá ẹ̀rù á bà yín sá ẹ la ojú yín ẹ kì í ka bọ ojú ẹ ní lómi. That will be all for today. Ọmọlúkà ni mo ń jẹ́ mo tún padà bọ̀ lọ́la. ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí
ẹ bá wa like, ẹ bá wa share, ẹ bá wa subscribe sí orí Òjíṣẹ́ TV, ẹ bá wa tẹ notification bell sí àtàwọn bá tún mú àwọn àkọ̀tun wá fún wa, ẹ̀yin lẹ́ ò kọ́kọ́ máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV. Ó dàbọ̀.